Mo kí a kú dédé àsìkò yìí bẹ́ẹ̀ ṣé ń wò wá níbi gbogbo tí ẹ ti ń wò wá ọdẹ ọdún bí. Àwọn olórí ní ilẹ̀ Haúsá lọ́hùn, ilẹ̀ Haúsá Fúlàní, wọ́n mà ti wọ́ọ̀nù Netanyahu, olórí orílẹ̀-èdè Ísírẹ́lì. Kí ni wọ́n sọ fún wọn ní àwa ò fẹ́ o, a sì fẹ́ àwọn ọmọ ogun rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, pé àwọn ò fẹ́ àwọn mílítírì rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, láàrin ìṣẹ́jú kan sí méjì ká sọ tòótọ́ àti òdodo. Kí ló ń bà wọ́n lẹ́rù tí wọ́n ṣe fẹ́ ọmọ ogun Ísírẹ́lì náà? Bí wọ́n ṣe sọ nígbà tí Trump wá strike Sokoto nìyẹn, báwọn ò fẹ́ Trump lórílẹ̀-èdè Nàìjíríà, tẹ́lẹ̀ protest gbà yẹn. Ó yẹ ká ṣọ́ra o. Ó yẹ kórílẹ̀-èdè yìí ó mọ̀ wípé ẹni ibi tí pọnmọ́ reléwẹ̀ làwọn ará bí. Tẹ́ bá ń pè wá lọ́kan ṣoṣo, a kàn ń jórúkọ kan náà ni. A dọ́gba nínú ìwà. Kí ni problem wọn? Kí ló ṣẹlẹ̀ tí àwọn ará bí ò ṣe fẹ́ kí Ísírẹ́lì wá gbógun ti àwọn afẹ̀míṣòfò? Wọ́n fìgbà kan, especially Gumi, wọ́n láwọn Ísírẹ́lì fẹ́ wá gbógun ti àwọn Northern Muslims. Sẹ́rábẹ̀ ibi tí wọ́n ń sá sí. Wọ́n tiẹ̀ wá jẹ́ kí ẹ̀sìn náà ó tiẹ̀ wá sú èèyàn. Ọlọ́run lẹ̀sìn o, ẹ bá fẹ́ gbòdodo ọ̀rọ̀. Mi ò sọ̀rọ̀ nípa mùsùlùmí nìkan o. Ìwà àti ọkàn wa lẹ̀sìn. Ẹ má jẹ́ alákatakítí nínú gbogbo ẹ̀sìn tẹ́ bá ń ṣe o. Ọlọ́run ò rán yín lákatakítí o. Ọlọ́run ò sì rán yín kẹ́ ẹ jà fóun o. Ṣùgbọ́n àní yé sọ, a sì ní yé béèrè wípé kí ló ń bà wọ́n lẹ́rù tí wọ́n bá ṣe ẹni ibi tí ń pamọ́ reléwẹ̀. Now, àwọn mùsùlùmí kọ́ ni àwọn Netanyahu, olórí orílẹ̀-èdè Ísírẹ́lì àtàwọn ọmọ ogun ẹ̀ fẹ́ gbógun tì. Ṣùgbọ́n àwọn tí ò bá gbọ́n, pàápàá jùlọ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá, àwọn náà lè bọ́ta kan ní no to Israel military nígbà táwọn Fúlàní ní àwọn militant ń gbógun ti orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú wo, ẹ̀yà wo ni wọ́n pè ní number 4 nínú ẹ̀yà tó jẹ́ afẹ̀míṣòfò lágbàáyé? Ẹ̀yà Fúlàní ni, North dẹ̀ ni wọ́n kà wọ́n mọ́. Now, ṣé ò tásìkò ká pariwo ẹ gbà wá? Tí wọ́n bá ń sọ pé àwọn ò tó fẹ́ àwọn tó fẹ́ gbá wa gbógun ti àwọn tó ń fẹ̀mí wa ṣòfò. Ṣé kò máa fojú hàn báyìí? Ṣé ò máa fojú hàn? Ṣé gbogbo wa ti ń rí báyìí pé plan ni? Tí ọwọ́ bá ti fẹ́ tẹ̀ wọ́n, tí a ti rí pé ogun yìí fẹ́ le ju tàwọn lọ, ohun tí wọ́n ń ṣe káwọn ẹni tó fẹ́ gbógun ti àwọn agbésùnmọ̀mí kán lè bá dáwọ́ dúró náà ní ká máa polongo pé wọ́n fẹ́ pa àwọn ẹlẹ́sìn kan run. Meanwhile, àwọn ni wọ́n ń pa ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì lábẹ́ Sharia àti jihad. À ń pe wọ́n Nàìjíríà, ó kọ́ ni, orúkọ ni. Wọ́n Nàìjíríà ò sí nínú àṣà àti ṣe, kò sí nínú èdè àti ẹ̀yà àti ìwà wa. Àwọn kan apaniṣayọ̀ ni wọ́n, àwọn kan ìran ọmọlúàbí, àwọn kan ìran tó mọṣẹ́ ṣe. Selfishness, ìmọ̀tara ẹni nìkan pọ̀ fún àwọn ará òkè ọya, pàápàá jùlọ àwọn Fúlàní. Wọ́n dẹ̀ fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n làwọn pọ̀ jù. Àwa ń sọ pé mélòó ni wọ́n? Nǹkan tí wọ́n sì ní ó pọ̀ ju àwọn gan fúnra wọn lọ láti fi bá wa jagun. Kí làwa ní? Bẹ́ẹ̀ a nílò àwọn Ísírẹ́lì láti bá wa gbógun ti àwọn afẹ̀míṣòfò. Àwọn sì ti ń lọ gan, wọ́n sì ń pa wá lọ. Wọ́n ń pa àwọn ọba wa. Àwọn àmọ́ bóyá àwọn tó sọ̀rọ̀ nínú àwọn ẹ̀dá àwọn bóyá wọ́n sọ̀rọ̀ lórúkọ gbogbo mùsùlùmí ilẹ̀ òkè ọya lọ́hùn o, tàbí orí gbogbo mùsùlùmí òkè ọya ẹ̀. Àmọ́ bóyá a lè rẹni tó máa ní kì í ṣe orúkọ òun ni wọ́n fi sọ̀rọ̀ tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn o. Torí ẹ̀mí fi condemn gbogbo mùsùlùmí o. Ṣùgbọ́n àwọn eléyìí wọ́n jẹ́ kẹ́sìn yẹn súyàn. Ẹlẹ́yìn sin lọ́hùn, ẹ̀ ń jà fọ́lọ́hùn, ẹ̀ dẹ̀ ń pa èèyàn, ẹ̀ dẹ̀ mú èèyàn tipátipá. Ẹ̀ dẹ̀ ń jẹ́ káwọn èèyàn mọ́ nígbàgbọ́ wípé ìtó wà nínú ìwé Kùránì yẹn
kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan o. Ogun Fúlàní ló dìde ní Nàìjíríà tí gbogbo wa káwọ́ léwọ́ tá a dẹ̀ ń wòran. Àwọn nìkan kọ́ ló dẹ̀ ń bá wa jà, kì í ṣe Fúlàní Nàìjíríà nìkan o. Wọ́n ti kóra wọn wọlé o, wọ́n ti wà lágbègbè wa o, wọ́n ti wà ní igi mú wa o. Ọ̀rọ̀ ẹnu lásán kò sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Wọ́n ń parọ́ lábẹ́ sàríà, ṣùgbọ́n ilẹ̀ àti resources àti orílẹ̀-èdè ni wọ́n fẹ́ gbà. Pípa wá tí wọ́n ń pa wá tá a dákẹ́ yìí, nígbà tí wọ́n bá máa fi pa àwọn ọba bíi mélòó tí wọ́n fi àwọn Fúlàní síbẹ̀ bí wọ́n ṣe ṣe nílùú Kwara, tẹ̀yìn ọba tẹ dákẹ́ tẹ̀ ń wòran. Gbogbo ètò mi fẹ̀yìn ọba yìí ní lásìkò yìí o. Lóòótọ́ ẹ̀ gba security vote, ṣùgbọ́n ìwọ̀nba tẹ́ ẹ ní ẹ fi du ẹ̀mí yín, ẹ pera yín jọ, ẹ dìde ẹ lọ bájọba. Nígbà tí ìṣèjọba ló rán wọn sí kán máa wá pa yín, wọ́n gbọ́dọ̀ tẹ́tí sọ́rọ̀ yín. Àárí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ gbé. Ọmọ àlè kan tí ń fi orúkọ tí wọ́n ń pe àwọn tó dúró bí ọba àtolórí ẹ̀sìn nílùú wọn lọ́hùn, nílùú Òkè Ọya lọ́hùn, ó ti fi ń pe rẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣàìmọ̀pógún ti dé ni. Ibi tẹ́ ẹ fojú sí kọ́ lọ́nà wà o. Ó kọjá kúrò lórí ilẹ̀ mi o. Aláwọn ọ̀dàlẹ̀, aláwọn ọ̀bàyéjẹ́, aláwọn alábọ̀dé láàrin wa, a sì láwọn alákatakítí láàrin wa. Nígbà míì bẹ́ẹ̀ bá bá ọmọ ìyá yín wí, ọmọ bàbá ò ní rí yín sá o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ nílò kóyá, ìdojúkọ kóyá láì gbọdọ̀ fífalẹ̀. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbogbo wa ń fà. Ó wí pé ó rí pé nǹkan náà wà disappointed. Àwọn tí ò sọ̀rọ̀ nígbà tó wà lẹ́yìn odi tí Buhari fẹ́ tó ń lépa ẹ̀mí ẹ̀, wọn à ń díwà disappointed nínú ọ̀rọ̀ ẹ̀. Kí lẹ̀yin gan fúnra yín ṣe? Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé? Ẹ̀yin náà ẹ kọ́fẹ̀. Tá a bá kọ́kọ́ kọ́fẹ̀, àwọn jagunjagun ọmọ Yorùbá náà ó dìde. Mọ̀jà wòran. Ìgbẹ́kẹ̀lé nínú èèyàn kan, ẹ̀ ń tanra yín jẹ ni o. Nígbà tí ogun yìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, olóyè Sunday Igboho pariwo. Nígbà tí Buhari bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, ọ̀pọ̀ ọmọ Yorùbá náà ló gbógun tì í. Wàhálà ẹ̀ ti pọ̀jù. Ṣé wàhálà ẹ̀ ti pọ̀jù báyìí? Òun náà lẹ̀dẹ̀ fẹ́ kó tún síwájú ń sìn. Àwọn kan sọ pé kò lọ́mọ ogun o, kò lọ́mọ ogun. Ṣé wọ́n fún un ní agbára àti tẹ̀síwájú? Ní rérò tó máa tẹ̀lé ni. Àbí a sọ wípé bí ó bá dẹ̀ ti kérò tẹ̀lé òun lẹ́yìn náà lòun fẹ́ bẹ̀rẹ̀ sí ní jagun. Ọjọ́ ń lọ o. Ìbùkún ní fún ọmọ náà, ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n sí lọ́rọ̀ olóyè Sunday Igboho. Kò lóhùn ògbèjalẹ̀ Yorùbá, ọmọ ọkọ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ káwọn ọmọ ọkọ míì náà ò tó dìde. Káwọn ọba wa yìí lọ búra fún wọn. Kán má dalẹ̀ Yorùbá, tọrọ dalẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa. Ọ̀dàlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa. Bitter truth tẹ́ẹ̀ kì í fẹ́ ká sọ ni. Kò síbi tí ò sí, ṣùgbọ́n ti wá pọ̀. Ìbẹ̀lẹ̀ ti rá wọn míì tí ó kó àwọn ọ̀dàlẹ̀ sẹ́yìn ẹ̀. Ibẹ̀ náà lẹ́tùn ti rí nínú àwọn ọ̀dàlẹ̀ yẹn tí wọ́n tún kọ́ dàlẹ̀ bọ́ sẹ́yìn ẹnì kejì. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi pọ̀ta wa tán. Gbogbo ẹni tó bá jẹ́ ọ̀dàlẹ̀ ìran Yorùbá, ilẹ̀ ò ní gbé. Àfẹ́ fọmọ ẹ̀ ṣépè torí ọmọ lè mọ́ jọ̀dàlẹ̀, ṣùgbọ́n kò ní jèrè láyé, kò ní jèrè lọ́run. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ìrònú yín, ìrìnsí yín, ọ̀nà yín, èrò yín ni pé kí àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò kan ṣẹ́gun ilẹ̀ Yorùbá, látèní lọ ilẹ̀ á máa gbóná mọ́ wọn ni o. Tó fi dórí àwọn olóṣèlú àtàwọn tó ń ṣèjọba. Tí wọ́n bá fẹ́ kílẹ̀ Yorùbá ó parun, tí wọ́n fẹ́ kí wọ́n máa ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, Ògún ó fẹ̀jẹ̀ wọn wẹ̀. Ọlọ́run á mú wọn. A ṣe pé o, tó o bá wà ń bẹ̀ nìkan lọ yíwà padà o. Tó o bá wà ń bẹ̀
lọ yíwà padà, lọ ronú ẹ̀. Tó bá dẹ̀ ronú, Ọlọ́run á darí jẹ́, gbogbo tá a sọ yẹn ò ní í ṣẹ. Bọ́ síta, gbèjà ìran rẹ. Ẹni tí kì í ṣe Yorùbá lórí àwọn tó ń gbógun tì wá, gbogbo tá a sọ yìí náà àrọ̀ ọ̀rọ̀ mọ̀ ni. Ṣé mọ̀ pé tó wà nílẹ̀ kọjá ọ̀rọ̀ ẹ̀sìn? Kọ́mọ́dà ń pé à ń fẹnu ba ẹ̀sìn jẹ́. Ẹ ṣáà jẹ́ á padà sílé, ká fi dẹ́mi wa padà. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọba tí dáríjì ni Ọlọ́run tiwa. Nígbà tá a bá jagun ṣẹ́gun tán, irú ẹ̀sìn tó bá wù ẹ́ kó máa sìn, kó lọ tọrọ àforíjì. Torí pé tó o bá wà láyé ni wàá gbé nǹkan rí ṣe o. Wọ́n ti yí wa ká o. Alálẹ̀ ilẹ̀ yìí ò ní jẹ́ kílẹ̀ yóò gbóná mọ́ wa o. Ọkàn àwọn aráàlú ò balẹ̀, ará oko ò sinmi. Ẹni tí wọ́n lé ń gboro tó padà sóko, ó lọ bá kú pàdé. Ẹni tó sá kúrò lóko tó ń bọ̀ ń gboro kò rí lé gbé. Irú ayé wo la wà yìí? Irú orílẹ̀-èdè wo la wà yìí? Ẹ bá fi sábẹ́ comment section. Tí ẹ bá tún wáyé tó tún ayé wá, tí ẹ bá tún ayé wá sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́ padà sí. Ṣeun Agboola lórúkọ mi.